Mrs. Olúwafúnmiláyọ̀ Àkàndé Mohammed yèyé bọ́ba ṣèlú of Ìjọra Kingdom chairman àpápá ìgànmọ́ LCDA ìyálàyà happy birthday. ọlọ́jọ́ bí ẹni ẹ á ṣe púpọ̀ tẹ̀sán máa jó ìjọ ní nǹkan. bẹ́ẹ̀ ni o kọ́lọ́jọ́ ìbí ó máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ìlú Ìlà Ọ̀ràngún yá nípínlẹ̀ Ọ̀ṣun ká lọ kí ìyálàyà tó ń ṣọjọ́ ìbí Mrs. Olúwafúnmiláyọ̀ Àkàndé Mohammed yèyé bọ́ba ṣèlú of Ìjọra Kingdom chairman àpápá ìgànmọ́ LCDA lónìí ọjọ́ keje oṣù kẹta ọdún tí a wà yìí we say happy birthday to you long life and prosperity ọdọọdún ní sápóruwé ọdọọdún ní pèrègùn dẹ́gbà ọjà ọdún kan ò ní dé ká má rọmọ obì lórí àtẹ ọ̀pọ̀ ọdún lọ́lọ́jọ́ ìbí máa ṣe lókè èèpẹ̀ àmín ya Allah ìyálàyà ó yá jẹ́ ń kí ọ lọ sílùú Ìlà Ọ̀ràngún tí ṣèlú àwọn bàbá yín ẹ̀yin ní Ìlà Ọ̀ràngún ọmọ ògbóyè kọ́lá ọmọ akógun apoto ìlàládé wà ìran bàbá yín òkó radérí ọmọ ìlà ń solóko ògún mélòkè àjàdùgbẹ̀dùgbẹ̀ wọn ní ẹja fìlàjìyàn káfóògùn ọmọ ìlàdàgbà ibi apẹrin sí wọn ń pè ní pẹrin ibi apàgbò sí wọn ń pè léjìgbò ibi àtètè tẹ̀dó sí wọn ń pè ní tẹ̀dólé nílé gbadéṣeré ará àlájò òjòlọ́nà àmọ̀tá Mrs. Olúwafúnmiláyọ̀ Àkàndé Mohammed yèyé bọ́ba ṣèlú of Ìjọra Kingdom chairman àpápá ìgànmọ́ LCDA ìyálàyà ẹ̀kú ewu ọjọ́ ìbí o ìgbà ọdún kan ni ẹni tó ní ká máa kíyìn ni Chief Mrs. Aminat Olúṣọlá ọmọ Ọ̀ṣọ́bà ààrẹ gbogbo ẹgbẹ́ aládìẹ nípínlẹ̀ Èkó.